Ikú pagbe gbogbo wa la sì dárò aró. Ikú pálùkù gbogbo wa sá la sì dárò osùn. Ikú pa lékèǹlèkè gbogbo wa la sì dárò ẹfun. Ikú péjọ òpóró. Ikú pàgàdàǹgbò tó ń ti wú ẹ̀. Ikú pọ̀kìn, ikú parẹ́wà láàrin ẹyẹ. Eégún tó lè jó bí lébi òsì mọ́. Èèyàn tó tún lè ṣe bí Murphy, ó tún dọjọ́ míì ọjọ́ rẹ̀ Murphy ó dìgbà. Àmọ́ kò sẹ́ni tí ò ní kú, kò sẹ́ni tí ò ní rọ̀run. Bàbá Olúgbọ́n kú, bàbá rẹ̀ sárọ̀run Oòduà, bàbá Yorùbá kú, gbogbo wa là ń rèwàlẹ̀ àṣà. Ṣùgbọ́n iṣẹ́ ní sunkún ẹni wà ní dàrú ọmọ ènìyàn. Bá a bá ṣiṣẹ́ rere nígbà tá a wà láyé, bá a bá kú tán, iṣẹ́ tá a fi sílẹ̀ òkùnkùn níṣẹ́ bẹ́ẹ̀ kó sì parun. Jésù olùgbàlà fi ayé sílẹ̀ tán, iṣẹ́ tó ṣe sílẹ̀ ò parun. Ànábì Muhammadu fi ayé sílẹ̀ tán, iṣẹ́ tó fi sílẹ̀ òkú bọ̀rọ̀bọ̀rọ̀. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lọ́kùnrin àti lóbìnrin, bó sì kí gbogbo àwa ọmọ ẹgbẹ́ tampan àti gbogbo àwa onítíátà lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé pé a kú ara fẹ́ra kù àwọn ènìyàn wa tó lọ. Pàápàá Murphy Àfọlábí, bó tilẹ̀ jẹ́ wípé kì í ṣe Murphy Àfọlábí nìkan ni ó lọ nínú oṣù yìí. Àwọn onítíátà bíi 5 ló lọ, èyí tí ó jẹ́ kí eléyìí tó dorí gbogbo wa kodò pé irú kí leléyìí. Ṣùgbọ́n àdúrà tí mò ń gbà ni pé k'Ọlọ́run ọba kó jọ kó bá wa dẹ́kun ìbànújẹ́ láàrin gbogbo wa, ká má rogun ìbànújẹ́ mọ́, ká má fojú sunkún ara wa mọ́, kíkú kó dópin láàrin gbogbo àwọn onítíátà. Tó ń tẹnu ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ mi ló ń pè mí pé àjọ ọmọdé kí ló gbọ́ nípa ikú Murphy Àfọlábí. Torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn èèyàn ń sọ. Àwọn míì ní ó fẹ́ lọ wẹ̀ ni ló yọ̀ ṣubú tó forí gbá ògiri tàbí forí gbálẹ̀, àwọn tẹni ẹ̀jẹ̀ rọ sí lórí nígbà kan, oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń sọ. Ṣùgbọ́n Jamiyu tí ń ṣe ọmọ bàbá wa Dagunro, ó ṣàlàyé yékéyéké nípa bí ìrìnàjò náà ṣe bẹ̀rẹ̀. Èyí tó jẹ́ kó yà pé bọ̀dá Murphy ó ti rẹ̀ wọ́n tẹ́lẹ̀ rí tí Ọlọ́run sì gbé wọn borí àárẹ̀ náà. Ṣùgbọ́n nígbà táwọn ríra gbẹ̀yìn, òun ṣàkíyèsí pé ipò òjòjò fẹ́ ṣògùn wọn. Òun sì bèrè lọ́wọ́ wọn pé ṣé kò sí nǹkan kan. Wọ́n gẹ́gẹ́ bí ọmọkùnrin, wọ́n ní àwọn kan ní malaria, ìyẹn àìsàn ibà ráńpẹ́ ni pé àwọn dẹ̀ máa wà òkè. Sẹ́mọ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan mi ń bá wọn jà lágọ̀ọ́ ara. Àwọn mọ̀ sínú mọ̀ síkùn. Ní tó ṣẹlẹ̀ ni pé Murphy jẹ́ yàtọ̀ sí pé dáàdì mi ló kọ́ Murphy ní iṣẹ́ eré orí ìtàgé, àtúnjẹ fámìlì nítorí ẹ̀gbọ́n mi ni Murphy jẹ́ gan. Ikú wọn àríyànjiyàn ó ṣubú ni ó stop ni ẹ̀yin súnmọ́ wọn dáadáa. Sọ akẹ́kẹ́ ìtànmọ́nà sí ọ̀rọ̀ yìí kó lè bá ayé gba àwọn tí wọ́n ti ń sọ nǹkan méjì nípa ìṣẹ̀lẹ̀ yìí. Nípa ikú Murphy, ṣe rí ìgbà tí Murphy kọ́kọ́ sickness yẹn tí ó le gan tí ẹ̀rù tiẹ̀ ti ń ba gbogbo wa, but Murphy kò sí nǹkan kan tó ṣe Murphy. Ọlọ́run jẹ́ kí Murphy wà láàyè nígbà yẹn, but eléyìí torí àìjọ wà lọ́jọ́ Sunday ni ìdẹ̀ rí nǹkan bí àpẹẹrẹ bóyá bí sickness kan wà ní ara wọn. Even pátítà ìjọ lọ lọ́jọ́ Sunday kan jókòó, mo tún béèrè lọ́wọ́ wọn sá Murphy pé kí ló ṣẹlẹ̀, wọ́n ní pé kò sí nǹkan kan, pé ó kọ̀ rẹ àwọn ni. Ẹ̀yìn ìgbà yẹn dẹ̀ ní la gbọ́ pé lánàá la gbọ́ pé Murphy kú. Mo dẹ̀ béèrè lọ́wọ́ àwọn ìtọ́jú wa nílé pé kí ni nǹkan tó kò ṣẹlẹ̀ sí sá Murphy. Wọ́n sọ pé wọ́n náwọn kọ̀ ní malaria kékeré ni. So malaria kékeré tán láwọn níyẹn, wọ́n dẹ̀ pé ẹni tó ń treat wọn, wọ́n pe ẹnìyẹn wá, ẹnìyẹn dẹ̀ ń treat wọn. So àárọ̀ àná ní nǹkan bíi 12, sá Murphy náà ní ó kọ́kọ́ jí pẹ̀lú àwọn ìtọ́jọ sùn. Wọ́n lè jí wọn pé kí wọ́n jáde, wọ́n pe Abísógun pé kí Abísógun tó rán fẹ́ ṣiṣẹ́. So torí pé wọ́n fẹ́ ṣiṣẹ́, wọ́n dẹ̀ ní pé kí wọ́n kọ script, kọ́kọ́ àwọn tí wọ́n fẹ́ lò. Ẹ̀yìn ìgbà yẹn wọ́n dẹ̀ pé ẹni tó máa bá wọn pògì, wọ́n mògì tán, wọ́n dẹ̀ wọ tọ́ílẹ̀tì ibi tán láwọn ti fẹ́ tọ̀, ibẹ̀ náà kù láti gbogbo ìròyìn tó ń gbé pé bóyá wọ́n larí mọ́lẹ̀, wọ́n ṣubú ni, wọ́n ṣe irọ́ ni. wọ́n kò láti
toilet. Mo lérò pé àlàyé tí Jamiyu ṣe ó yé wa, ṣùgbọ́n mo fẹ́ sọ̀rọ̀ kan gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn onítíátà yìí kò sí ọmọ onítíátà kan tí ikú ẹ̀ tó tọwọ́ ọmọ onítíátà wá, kò sí ọmọ onítíátà kan tí ikú ẹ̀ tó ti àárín àwọn onítíátà wá. Àmọ́ nǹkan kan máa ń yà mí lẹ́nu fún ọ̀pọ̀lọpọ̀ àwa ìdílé tí ọmọ ológo ti inú wa bóde. Àwọn ìdílé mi wà tó ṣe pé wọ́n ní ọmọ tó wà ní ipò kan gbòógì láwùjọ, wọ́n ní àwọn ọmọ tó wà nílùú ọba. Pàápàá gbogbo àwọn ọmọ onítíátà pátá ló jọ ọmọ ológo, torí kì í ṣe iyì kékeré ni wọ́n máa ń mú bá ìdílé wọn. Mélòó wá ni ẹ̀yin tẹ́ wà nínú ìdílé tẹ́ ń fi àdúrà ràn wọ́n lọ́wọ́? Mélòó ni ẹ̀yin tẹ́ wà nínú ìdílé tẹ́ ń ràgà bò wọ́n kí nǹkan má ṣe wọ́n, ṣùgbọ́n nígbà tí nǹkan kan bá wá ṣe wọ́n ẹ̀ wá máa sunkún? Ẹ já dáàbò bo àwọn ọmọ ológo ilé wa. Ẹ má jẹ́ kí a wà after owó tá a fẹ́ gbà lọ́wọ́ wọn nìkan tàbí nǹkan tí a fẹ́ gbà lọ́wọ́ wọn. Ìwọ tó ní èèyàn tó jẹ́ pé onítíátà sí agboolé ẹ̀, mọ̀ wípé iyì àti ẹ̀yẹ ló máa mú báwọ̀ gan, torí kò sí ọmọ onítíátà tó máa lọ ládùúgbò táwọn èèyàn máa dámi, kò sí òbí ọmọ onítíátà tàbí ẹbí ọmọ onítíátà kan tó máa lọ ládùúgbò tí wọ́n ní máa sọ pé ó mọ̀ ni, àbúrò lágbájá ni, ẹ̀gbọ́n lágbájá ni, bàbá lágbájá ni, ìyá lágbájá ni. Ó túmọ̀ pé ògo wà lára ọmọ onítíátà kọ̀ọ̀kan. Ẹ̀yin tẹ́ wá jẹ́ ìdílé ohun tó rú àwọn èèyàn bẹ́ẹ̀ ti jáde, ẹ̀yin náà ẹ máa ràgà bò wọ́n, ẹ máa fàdúrà ràn wọ́n lọ́wọ́, ẹ máa fún wọn ní ìmọ̀ràn. Kò dìgbà tán bá tó kú tán káwọn máa sọ pé ẹnìkan ló pa wọ́n, ẹgbẹ́ kan wò kan, torí most of àwọn onítíátà tó ń kùlù jẹ́ pé ilé tí ogun ìdílé ń pa ló pọ̀ jù, ogun tí ò fẹ́ kẹ́lòmíì rí ogun ẹ̀ lò, pé ọmọ lágbájá lélẹ́yìí, mo máa ti ó náà máa ti nó kìkì, ó máa ti nógò, ó máa ti ṣe kínní kan. Ó yé wa, ẹ má jẹ́ kó dìgbà tán bá tó kú tán ká tó ṣẹ̀wá máa sunkún. Ọbẹ̀ àgbà tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí wọn, ẹ protect wọn, ẹ̀yin tẹ́ jẹ́ ìdílé wọn, ẹ̀yin tẹ́ jẹ́ àfáà nílé wọn, ẹ fàdúrà ràn wọ́n lọ́wọ́, ẹ̀yin tẹ́ jẹ́ wòlíì nílé wọn, ẹ fàdúrà ràn wọ́n lọ́wọ́, ẹ̀yin tẹ́ jẹ́ ṣẹ̀ṣẹ̀, ẹ fàdúrà ràn wọ́n lọ́wọ́, ẹ̀yin tẹ́ dẹ̀ ní nǹkan kan tẹ́ belong sínú mẹ́tẹ̀ẹ̀ta, ẹ̀yin náà máa fàdúrà ràn wọ́n lọ́wọ́. Ẹ má wà after owó wọn nìkan, kì í ṣe ní tíátà nìkan, anybody tó wá jẹ́ ògo ìdílé, anybody tó wá jẹ́ ògo ìdílé, yálà ó wà ní Nàìjíríà tàbí wà lókè òkun, any position tó tí ẹni bá wà ológo ni, ẹ jẹ́ ká máa ràgà bo ògo ìdílé wa. Àmọ̀ràn tí èmi fẹ́ gba gbogbo ojú tó ń wò mí nìyẹn. Ẹ protect ògo ilé yín, ẹ má jẹ́ káwọn kan gbà wọ́n lọ́wọ́ yín, ẹ má jẹ́ káwọn ogun kan já wọn gbà lọ́wọ́ yín, ẹ jẹ́ ká protect wọn. Mo dẹ̀ tún fẹ́ fún ìwọ ní tíátà tó ń wò mí ní àmọ̀ràn. Asán láyé o, asán láyé, onípò ni, onówó ni, oníyàn ni, asán ni. Ṣùgbọ́n nǹkan tó bá ṣe wọ́n máa ròyìn tó bá lọ. Look at Murphy today. Bí Murphy ṣe gentle tó, bó ṣe handsome tó, bó ṣe náwó tó, bó ṣe mọ̀yàn tó, bó ṣe lè act tó, níbo Murphy wà lénìí. Ṣùgbọ́n wàá máa wo gbogbo nǹkan táwọn èèyàn ń sọ lẹ́yìn ẹ̀ ní dáadáa. Murphy ò gba owó lọ́wọ́ any upcoming artist rí kó ní òun fẹ́ bá produce kó má bá produce. Murphy ò dènà ọmọnìkejì rẹ̀ ní industry yẹn. Murphy ò gbowó lọ́wọ́ any producer rí kó má wá sí location rẹ̀. Murphy ò dẹ̀ jọrọ ẹ̀ lójú. Ṣùgbọ́n most of ẹ̀yin míì, especially ẹ̀yin tẹ̀sẹ̀ ń wọ industry yẹn, tẹ̀ jẹ́ young upcoming artist, tẹ̀ bá ti ní fame kékeré báyìí, ó di kó má sí èèyàn tó máa jọ yín lójúmọ́, kẹ́ máa rò pé ẹ ti di gbákejì Ọlọ́run. Wo ikú ò mọ fame o, ikú ò mọ̀ pé kò mọ̀ pé èèyàn pé o gbajúmọ̀, ikú ò mọ nǹkan yẹn, kò mọ̀ pé o rẹwà, kò mọ̀ pé o burẹ́wà, kò mọ̀ pé o náwó, kò mọ̀ pé o náwó. So nǹkan tá a bá ṣe ni wọ́n máa ròyìn. Ó ní yẹ kí n kọ́ kéwì ewì tí mo kọ́ kéèyàn mo kọ́ sí síwájú. Nǹkan tá a bá ti ṣe láyé máa ròyìn. Ẹ jẹ́ ká ṣe dáadáa. Ẹ má gbàgbé láti subscribe sí
Adé ọmọ Adé lórí YouTube. Ẹ má dẹ̀ gbàgbé láti subscribe sí Afritaste TV lórí YouTube náà. Ẹ bá mi pín fídíò yìí kiri èrè kó jẹ́ ti gbogbo wa. Ó dàbọ̀.